máa dárúkọ ilẹ̀ á kún. So táwa pé àwọn owó gangan ní RMQK o mọ́ríkàsì ni wọ́n mọ́ríkàsì náà ni wọ́n ṣùgbọ́n tèmi ń fẹ́ fàyọ̀ ń bẹ̀ ni pé n tí wọ́n mú wá ìjó wà àbí òsì ẹ̀mí ọmọ mọ́ríkàsì nǹkan tó bá lóun fẹ́ ìgésì mùdírù èmi gan lẹ́dí àti takò ẹ̀ tó bá lóun fẹ́ takò mùdírù bẹ̀tẹ̀ àwọn nǹkan kan máa ń wà tó yẹ pé ó yẹ ká fẹ̀lẹ̀ lẹ̀ ṣe àwọn ọmọ yìí mọ́ríkàsì ni wọ́n kódà ọ̀gá wọn gan mọ̀ríkàsí ni ìgbà àwọn àdàbí náà díẹ̀díẹ̀ lè wà nù wọn bẹ̀tẹ̀ wọn àti ìfojú wọn tààrà àwọn tá a ṣe ń rí pẹ̀lú wọn tán pọ̀ gangan mọ̀ríkàsí náà ni wọn. kẹ ṣàlàyé ẹ̀ ohun àkọ́kọ́ ń bẹ̀ ni nípa àwọn RMQK yìí àwọn wo ló wà ń bẹ̀ torí àwọn èèyàn sọ pé ẹ̀ ń ṣe dìfáhùn fún wọn ẹlòmíì gan rò lọ́kàn ẹ̀ pé àbẹ́yìn gan ni bàbá àṣàlẹ̀ wọn ni a fẹ́ kẹ́ bá wa nàrọ̀ yìí ní bẹ́ẹ̀ kẹ́ bá wa ṣàlàyé fáwọn èèyàn kí ni tí wọ́n gbé dání kí ni tó jẹ́ òótọ́ ọ̀rọ̀ ń bẹ̀ kí ni tí a kàńsù ń bẹ̀ a fẹ́ kẹ́ bá wa ṣàlàyé fáwọn èèyàn bismillah. alhamdulillahi rabbil alamin wa nusalli wa nusallim ala ashrafil mursalin sayyidina wa maulana wa habibina muhammad ibn abdullah sallallahu alayhi wa sallam al-arabiyyu al-hashimiyyu sallallahu alayhi wa ala alihi wa sahbihi wa man nahaja man yajawu ila yawmi la yanfa malu wala banun illa ma atallaha biqalbi salim àmín. Ẹ ṣé púpọ̀ a mọ yànnà náà àwọn ìbéèrè bó bá ṣe ń lọ torí pé ọlọ́run ọba tó mọ̀rọ̀ sọ ọba ọ̀jọ̀gbọ́n lọ́lọ́run a mọ yànnà náà púpọ̀ nínú àwọn ọ̀rọ̀ tó ń rú àwọn èèyàn lójú àkọ́kọ́ ń pa àwọn ẹrù RMQK mo kí ọlọ́run alhamdulillah mo sì kí ànábì muhammad sallallahu alayhi wa sallam mo sì kí àwọn alihulamahu warasatul anbiya mo kí àwọn àfà tí wọ́n jogún ànábì muhammad sallallahu alayhi wa sallam. bí a ṣe bẹ̀rẹ̀ yìí mo fẹ́ kí kálukú wa lọ́kùnrin àti lóbìnrin ká máa gbọ́ wa dáadáa nítorí pé àlàyé lọ̀rọ̀ bí a bá ẹ̀là lọ̀rọ̀ jàre bẹ́ẹ̀ àwọn yorùbá wọ́n á ní ẹ̀là lọ̀rọ̀ wọ́n á ní bí a ò bá là kò kí ń yé tá a bá lọ̀rọ̀ kì í yé. so àkọ́kọ́ ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa mo fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ kẹ́ ẹ sì máa gbọ́ wa dáadáa mo nígbàgbọ́ pé táwọn èèyàn ti ń wọlé díẹ̀díẹ̀ so a lè máa bá ọ̀rọ̀ náà lọ. ṣé ẹ rí ọ̀rọ̀ tá a máa sọ ọ̀rọ̀ yẹn á pín sí mẹ́ta nígbà táwọn èèyàn ń béèrè báwo ni RMQK báwo lọ̀rọ̀ àdó àti RMQK táwọn èèyàn ń dàpọ̀ mọ́ra wọn kí ni ìbátan RMQK pẹ̀lú Islam so àmọ̀ yànnà náà àwọn ọ̀rọ̀ yẹn àkọ́kọ́ nígbàgbọ́ pé ilé kéwú ló máa ń produce oríṣiríṣi àwọn mọ́dà míì wà tí ò sí nínú àwọn ilé kéwú ṣùgbọ́n nípa àtijẹ àtimu ọmọ mi á jáde á wá nǹkan míì lọ á kojú bọ nǹkan míì so tá a bá rí nǹkan tó fẹ́ tako ẹ̀sìn tàbí fẹ́ kọlu ẹ̀sìn dandan ni kí gbogbo àwọn àfa kí wọ́n mójútó then ìlara ń bẹ o ìyẹn náà dá dúró lọ́tọ̀ ìlara àti bínú pé ta ló mú ọ̀rọ̀ yìí wá nǹkan tí ń bí wa nú tẹ́lẹ̀ àbí nǹkan tí ẹ̀mí wa kọ̀ tẹ́lẹ̀ lára ẹni ẹ̀ka ìbámọ̀ ti jẹ́ jẹ́rìí pé èmi nìkan kọ́ ni mo sọ̀rọ̀ tó jọ mẹ́ẹ̀mí ẹjọ́ tó ń kílẹ̀ dáadáa bàbá ṣé dàúdà fáwọn lánàá sọ̀rọ̀ ẹ̀mí so ó di ẹ̀mí ló tó takùn wọn tó bú wọn gbogbo ọ̀rọ̀ ọjọ́ mi ni bí àṣà ẹni mi kan a ní ọ̀rọ̀ oníkọ́ ọ̀rọ̀ ọjọ́ mi ni. ṣé rí tí mò ń sọ nípa RMQK ni pé Islam tẹ́ ń wò yẹn ẹ̀sìn ni tí ò lábàwọ́n dínú ó yàtọ̀ sí muamala ẹ̀sìn yàtọ̀ sí kí là ń ṣe iṣẹ́ wo là ń ṣe tá a fi ń jẹun. ẹ rí i pé nínú alukurani nínú suratu tauba kọ́ ọlọ́ni wàlá táàkù bísímillah rahman wàlá táàkù rà mọ́lá náà sì bìlẹ̀ bá tilẹ̀ ẹ má jẹ owó èèyàn pẹ̀lú irọ́ ẹ má parọ́ ilá anyakuna tìjáàlà tán àǹtàràdì tó bá ṣe pé nípa òwò tẹ́ fẹ́ ṣe iye báyìí ni mo ra ọjà yìí o iye tẹ́ ẹ sì rákọ̀hún ẹni tẹ́ ẹ jọ negotiate tẹ́ ẹ jọ ń bára yín ṣòwò tó bá ti yọnu tínú ẹ bá ti dùn ẹ mọ̀ pé irọ́ díẹ̀ lẹ́pa olóòtú ọ̀gbọ́ àgbọ́yé tó bá ti yọnu tó ó ti parí
olóbi já sí pé ẹbí ò wọnú àrè àrè ò wọnú ẹbí ẹ jọ̀ọ́ gbé yín tẹ́ bá ń wo program ẹ máa bá wa share rẹ̀ tó dà kó lè dọ́dọ̀ àwọn tí a bá fẹ́ kó dọ́dọ̀ wọn so ẹ máa bá wa share rẹ̀ dáadáa kí la fẹ́ yọ ló ń bẹ̀ ni pé RMQK yẹn nígbà tí èmi ò mẹ́ni kankan nínú wọn ní àtẹnìkan sì sálábàápàdé ṣùgbọ́n mo fẹ́ kẹ́ mọ̀ pé RMQK gangan náà mọ̀ríkàsí náà ni mọ̀ríkàsí náà ló dálẹ̀ ọmọ mọ̀ríkàsí náà ló dálẹ̀ àwọn tí wọ́n takò jù náà ọmọ mọ̀ríkàsí ni wọ́n so àwọn tí wọ́n ń gbé lárugẹ tí wọ́n ń lọ ọbẹ̀ lọ́pọ̀lọpọ̀ náà mọ̀ríkàsí ni wọ́n èwo ní tèmi mọ̀ríkàsí náà ni gbogbo wọn so àwọn mọ̀ríkàsí náà náà pọ̀ ń bẹ̀ gbogbo àwọn tá a bá ní ká máa dárúkọ ilẹ̀ á kún so tá a bá pẹ́ àwọn owó gangan ní RMQK o mọ̀ríkàsí ni wọ́n mọ̀ríkàsí náà ni wọ́n ṣùgbọ́n tèmi ń fẹ́ fàyọ́ ń bẹ̀ ni pé n tí wọ́n mú wá ìjó wà àbí òsì ẹ̀mí so n tí wọ́n ń sọ kẹ́ tó máa ṣàtakò èèyàn àbí kẹ́ tó máa ba nílà kan jẹ́ ṣe kúkú ká ọ̀rọ̀ tẹ́ bá gbọ́ lẹ́nu olórí wọn gangan nítorí pé púpọ̀ nínú àwọn ọmọ tí nǹkan bá ti délẹ̀ báyìí àìmọye àwọn ọmọ tán kí ó ní mọ́ríkàsì tán ba orúkọ mọ́ríkàsì jẹ́ gbogbo ilé kéwù ni bẹ́ẹ̀ náà ló wà nílé kéwù Mádù ìkànnù wọn ó lóun fọtí lọsẹ́ ó ní Mádù lòun ti jáde tẹ̀mọ̀ so ṣé Mádù faramọ́ tọmọ fọtí lọsẹ́ so kò sí mọ́dà yẹn ní mọ́ríkàsì bẹ́ẹ̀ àwọn jáde fún ara wọn wọ́n wà lọ tó ti ní ìsìn ṣùgbọ́n nínú ẹ̀kọ́ n táwa ń fẹ́ káwọn èèyàn mọ̀ ni pé ìsìláàmù lọ́mẹ̀mí ẹ̀mí lọ́mọ ìsìláàmù ànábì Muhammad sallallahu alaihi wasallam tá à ń tẹ̀lé ẹlẹ́mìí ni ọ̀nà wo ni wọ́n ń gbà lu ẹ̀mí tiẹ̀ ọ̀nà tí kálukú bá ń gbà lu ẹ̀mí ẹ̀ òní kó dìkìlẹ̀ tó bá ti tako Islam dandan ni kí gbogbo àná ká fárígá ká tako kò sẹ́mi kan tó kọjá ànábì Muhammad kò sẹ́mi kan tá a gbọ́dọ̀ gbé kọjá Ọlọ́run kò sẹ́mi kan tá a gbọ́dọ̀ mọ júbà fún tó kọjá Ọlọ́run tó ẹ̀mí wà lábẹ́ Ọlọ́run ni yẹn fi sọ pé ọ̀rọ̀ tèmi ọ̀rọ̀ làákàyè ni mo sáré nínú àwọn mọ̀ríkàsí náà afa kan báyìí Port Harcourt ló wà ó jáde lánàá ó jáde fún mi ló bẹ̀rẹ̀ sí sọ òdodo ọ̀rọ̀ àwọn onílàákàyè ò ní tán kì í ṣe pé ó kẹ́ ń sìn mo fẹ́ràn mùdíù mọ̀ríkàsí gan mo fẹ́ràn wọn gan tí kì í ṣe ìfẹ́ ojú kì í ṣe ìfẹ́ ọkàn kódà kò sí ọmọ mọ̀ríkàsí kan tó bá lóun fẹ́ ìgéṣì mùdíù èmi gan lẹ́dẹ̀ àti takò ẹ̀ tó bá lóun fẹ́ takò mùdíù bẹ̀tẹ̀ àwọn nǹkan kan máa ń wà tó yẹ pé ó yẹ káfẹ́ lẹ̀lẹ̀ ṣe àwọn ọmọ yìí mọ̀ríkàsí ni wọ́n kódà ọ̀gá wọn gan mọ̀ríkàsí ni igbákejì ẹ̀ mọ̀ríkàsí ni so ẹ pè wọ́n ní tí a bá tààyàn dànù bẹ́ẹ̀ yẹn Ọlọ́run ọba alágbára ni ẹ lè rò pé máa tẹ̀ wọ́n mọ́lẹ̀ ẹ lè rò pé máa pa wọ́n run pé sábàbí tán fi máa gbẹ̀rẹ̀gẹ̀ jígẹ̀ nìyẹn wọ́n á dọ̀tá yín bọ̀ tẹ́ ẹ bá pè wọ́n tẹ́ ẹ fà wọ́n mọ́ra tẹ́ ẹ rán yàn sí wọn ẹ kó sí wọn ni ẹ yí wọn kódà bó ṣẹ̀bẹ̀ ẹ wà àwọn kan gbà tí Boko Haram tán gbẹ̀rẹ̀gẹ̀ jígẹ̀ náà ti fẹ̀ káàkiri wọ́n pe ọ̀gá wọn ni ọ̀gá wọn náà ni ó máa júwe pé àwọn bí àwọn kan sáfù paramọ́ síbi ẹlọ́kọ́ wọn àwọn kan wà bí ẹlọ́kọ́ wọn àwọn tán ti mọ́ra wọn ẹ pé wọn ni ọ̀gá wọn gangan ó ní kẹ́ ẹ pè ẹ̀yin tẹ́ ẹ dá ìjọ yìí lẹ̀ agbọ́ nǹkan báyìí o kò lọ o nínú ẹ̀sìn tiwa o kò bá mú o nínú ẹ̀sìn tiwa ọmọ ẹni eburú ká lè fẹ́kùn pàjẹ́ wọ́n sì lè wúlò fún yín nígbà ń bára wa sọ nìyẹn náà kan pé alágbèrè wà nù èmi màtìgbà tọ́lọ̀ ti gbé mi dìde ni tí mo ti ń sáyé mi bẹ̀tẹ̀ èmi ò máa sọ òdodo ọ̀rọ̀ èmi ò ní kú òbí òdodo ọ̀rọ̀ kódà kẹ́ ẹ bẹ́ẹ̀ bújù bẹ́ẹ̀ lọ gbogbo tẹ́ bá rí ẹ ṣe àwọn ẹni yìí mọ̀ríkàsí ni wọ́n àwọn àdàbí náà díẹ̀díẹ̀ lè wà nù wọn bẹ̀tẹ̀ wọn àti ìfojú wọn tààrà àwọn tá a ṣe ń rí pẹ̀lú wọn tán pọ̀ gangan mọ̀ríkàsí náà ni wọ́n tán jẹ́ majority carry the vote mọ̀ríkàsí ni wọ́n èmi dẹ̀rẹ́ olólùfẹ́ mọ̀ríkàsí ni mí gbogbo tó bá ti jẹ́ mọ̀ríkàsí àkọ́kọ́ tiẹ̀ kọ́kọ́ wò àwọn èèyàn gbọ́n gan tán bá ti rí pé nǹkan kan wá láti mọ̀ríkàsí so tí mùdírù bá tiẹ̀ tako nǹkan yẹn ẹ̀ náà kọ́kọ́ ẹ̀ fi làákàrè ẹ̀ fi jọ ẹ̀ ní tètè mọ́ ẹ̀tọ́ bàbá wa mùdírù ni wọ́n ṣe yẹn bó ṣe tọ́ nìyẹn ẹ má jẹ́ ká mọ ta gbogbo èèyàn dànù bàbá ṣe gbọ́ nǹkan ká dẹ̀ mọ jáde ká dẹ̀ mọ ṣe bí táwọ̀ ká mọ ṣe bí ọmọ ta orí bẹ́ẹ̀ tá a ti gbàgbé ọ̀rọ̀ Ọlọ́run ni tó ìdíwì ilà ṣe bí lè rọ́bìkà bẹ̀lẹ̀ ìkìmọ̀tì wà lẹ́mọ́ ìtọ́jú àṣà náà wàjá dìlò bí lẹ́tí ìyà àṣà ẹ pé èèyàn wá sójú ọ̀nà Ọlọ́run bẹ̀lẹ̀ ìkìmọ̀tì wà lẹ́mọ́ ìtọ́jú àṣà náà pẹ̀lú ọgbọ́n tó jindùn àti wáàsí tó dáa wàjá dìlò bí lẹ́tí ìyà àṣà tẹ́ bá fẹ́ báyẹn jiyàn ìyàn tó dára ni ẹ bá jà
wọ́n pe RMQQ iná ni wọ́n lọ so kò sí kẹ́dá nǹkan lẹ̀ báyìí kò sí mo ń sọ fún yín ẹ bá wọnú àdàbí ẹ̀ẹ́dì táàtù ń bẹ̀ bẹ́ẹ̀ bá wọnú sòmùlátò mẹ́nu ẹ̀ẹ́dì táàtù ń bẹ̀ ẹ lè máa bú mi èmi ò sòdodo ọ̀rọ̀ bẹ́ẹ̀ bá wọnú mọ̀lẹ́kàsí ẹ̀ẹ́rì bẹ́ẹ̀ bá wọnú sòmùlátò mẹ́nu náà ẹ̀ẹ́rì ẹ̀rọ mọ̀ta débi kan nu ìjàmọ́ inú sòmùlá lọ́yọ̀ọ́ ẹ gbàgbé pẹ̀lú láwàní ó sì pa kọ́sọ́mà rẹ̀ ó sì gé wẹ́lẹ́wẹ́lẹ́ pẹ̀lú láwàní ó wé láàní sórí o ó sì pa ṣé babalágbàjì ló kọ́ wọn pé kọ́ máa pa àyàn bẹ́ẹ̀ lẹ́ẹ̀lẹ́ ọmọ mọ̀lẹ́kàsí náà tí ó mú ọbẹ̀ tí ó pa àyàn ṣé babalágbàjì ló kọ́ wọn tó àánú mọ́dà lékè wa pé kọ́ máa pa àyàn so kò sí kẹ́mọ̀ rí bẹ́tẹ́ bá ti rí i pé ẹnìkan mú nǹkan kan wá pàápàá jùlọ tán bá ti ń rí nǹkan jẹ ń bẹ̀ àwọn nǹkan kò sí ọgbọ́n tẹ́ fẹ́ dá sí wọn kọjá àlà gbọ́tọ́lọ́ ní láwọ́bà sátà láwòrí síta lè ìbáàdì yìí lábàgáwó nígbà tẹ́ pọ ọmọdé mọ́ra tẹ́ fún ní nǹkan àṣírí tó rówó yóò sọ̀sọ́kùsọ̀ ẹ wàá béèrè ọ̀gá wọn gangan àbí kẹ́ wo fídíò àwọn ọ̀gá wọn nígbà tí mo wo fídíò àwọn ọ̀gá wọn bíi 2 mẹ́ta ọ̀rọ̀ ọ̀gá wọn yàtọ̀ sí tàwọn ọmọ yẹn ọ̀rọ̀ tọ́gá wọn ń sọ mẹ́sàn-án àwọn ọmọ yẹn lọ tó dé sí so àwọn ọmọ irú mo fọ́pẹ́ ní dárúkọ wọn àwọn ọmọ míì wà nínú wọn tó yẹ pé tá a bá wojú wọn wọn ò tẹ́gbẹ́ ní ọ̀gbọ́n náà ọmọ tí mo lè fún ọmọ mi bí ọmọ karùn-ún sí kẹfà wọn ò ju wọn lọ. ẹjẹ ọ̀dọ́ sì ń gún wọn. ẹjẹ ọ̀dọ́ gùn wọn kí ọmọ sọ lẹ́nu ara rẹ̀ pé kéèyàn yọ ábùkù kúrò nínú orúkọ kí nìyẹn ti kọjá ọpọlọ ẹ̀ dẹ̀ ṣe sùúrù fún wọn ẹ lọ pé kò rí bẹ́ẹ̀ ìjà kọ́ wàhálà kọ́ kí ẹnìkan yọ kéèyàn máa yọ ábùkù èmi sì mú jẹ Abdulrasheed kí wọ́n á yọ ábùkù kúrò Abdulrahman kó yọ ábùkù kúrò tẹ bá pè wọ́n wọ́n á ju tọwọ́ wọn lẹ̀ wọ́n lè wúlò fún yín ebi tá à ń sọ nìyẹn asáàdì tí ẹ rí alẹ́ sàlàsálà wọ́n ní kọ́lọ̀ ń sọ wa lọ́wọ́ ara alẹ́ kan tẹ́ ẹ bá ṣe rere yóò pamọ́ lẹ̀ tẹ́ ẹ bá ṣàbúrú yóò àmọ́ fọ́nká ṣé wọ́n ṣàfi agbára yẹn wọ́n ṣàfi wo ẹnìkan sọ tẹ́ ẹ rí ẹni tán wòsàn náà wọ́n lè kà sí ni tí kìí ṣe nìkan tí kìí ṣe ní méjì ẹ ti gbàgbé yẹn o ẹ ti gbàgbé yẹn ṣé bínú ìdájọ́ sẹ́ríà wọ́n ṣe ẹran ẹlẹ́dẹ̀ wọ́n ṣe léwọ̀ fún wa wọ́n ṣe òkú méjì ẹran wọ́n ṣe léwọ̀ fún wa ṣùgbọ́n ìdájọ́ ẹ̀sìn náà ló ní wọ́n mọ̀ nílí túra ẹni tí ìnira bá mú wọ́n mú wá níbi kan fi máa mọ̀ sọ́ọ̀tì pé ibi pa wọ́n tó wá mú wá níbi kan pé wọ́n mọ̀ nílí túra gẹ́rà báàgì wà láhàájì ẹ dákun tó ń lọ dédé ẹni ara bá ní kò kọjá. ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ẹ jọ̀ọ́ ṣé ohun rẹ̀ ń kílẹ̀ dáadáa tóhun rẹ̀ bá ń kílẹ̀ máa bá mi ṣe yes 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 torí pé ọ̀rọ̀ kò yẹ kọ́rọ̀ máa dànù ẹni ara bá ní kò kọjá àlà kò ṣàbòsí aráàmù ni ẹ o kódà tí àìsàn bá ń ṣe ọ́ tó le táìsàn tó le tẹ́ pé ẹni tó ní oògùn rẹ̀ kò rọ́gbọ́dá sí tó ju ọtí lọ pálítọ̀ tó o bá sì fẹ́ràn ẹ̀mí ara ẹ̀ tó o bá sì fẹ́ kú o tó o bá lè mu gáàsì kan ìfúnpá rẹ tó ti lọlẹ̀ lálọ́jù tó o bá yí tó sára ọ̀ọ́yè mú olóòtú ọ̀gbọ́ mú n tá à ń sọ fún yín nìyẹn tí ẹ bá mú nǹkan kan wá tí ẹ bá rí àǹfààní nínú tó mú wá àǹfààní yẹn ẹ wẹ́kọ̀mù ẹ má sọ pé ẹ rí kí ló ń fa táwọn ọmọ ìyá wa fi lọ sí jọ́ìn kírísítẹ̀ ọmọ mùsùlùmí kí ló bá táwọn ọmọ mùsùlùmí fi ń jọ́ìn ìsàkì débi ìwòsàn náà ni ìwòsàn lọ́pọ̀lọpọ̀ ń bá lọ bẹ̀ ẹ ṣe ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ òun là ń sọ fún yín ipò tá a wà lónìí a gbọ́dọ̀ máa parọ́ mọ́ a dẹ̀ gbọ́dọ̀ máa gbọ́ sẹ́yìn ìka kan níta ẹ bá rí ẹ wí ẹ kan àbùkù ni ẹ kan àbùkù ẹni bá ṣe dandan yóò kan àbùkù ni màá sọ fún yín pé mo sọ fún yín pé sẹ́mi ìwé fún yín pé kan àbùkù tó ìyẹn lábala ẹrú amúkíkù ẹ pè wọ́n mo rọ gbogbo àwọn ọmọ ìyá wa ní Amẹ́ríkà sí ẹ jẹ́ ká dín wàhálà kù lórí wọn ọmọ kéwìn ni wọn o ọmọ kéwìn ni wọn lóòótọ́ ẹ̀ kọ́ wọn ní kinní yẹn ṣùgbọ́n ẹ wo iye àwọn ọmọ tí ń jáde àwọn tẹ́ ẹ gbókọ wọn tá à ń gbókọ wọn lónìí mélòó ni wọn ẹ jẹ́ á pè wọ́n ká bá wọn sọ̀rọ̀ àwa sùnmọ́tò mú mi nínà àwa náà oríṣiríṣi ló wà nù wa bẹ́ẹ̀ tá a bá rí tọmọ kan bá ṣe kíni kan a máa ń pè wọ́n ni kì í ṣe pàwọ́ la máa tún búlì wọn bí kíni kan ẹ dákun ẹ jẹ́ ká pè wọ́n ká fún wọn ní ìmọ̀ràn ká sọ̀rọ̀ fún wọn wàláì mo ń sọ fún yín nínú lásìkò tá a sì wáyé o a sì nínú ọmọdé mọ́ lójú ọ̀nà ẹ̀sìn tó ọ̀rọ̀ sì ń bọ̀ o ṣùgbọ́n lórí ti ẹrú amúkíkè yẹn ká kọ́kọ́ dá dúró náà tó bọ́rọ̀ ti rínu ẹ pè wọ́n ẹ fún wọn nímọ̀ràn ẹ kóòsì wọn táwọn bá wá gbà ẹ ti ní kújá tó ń wà bòrè hànú ètò kódà a pè wọ́n aṣọ báyìí wọ́n gbà o tó yẹ pé bẹ́ẹ̀ tilẹ̀ mọ́ sínú àwa ò gbà
ìyẹn mò ń sọ fún wa kọ́lọ́run ọba alágbára kó ṣàánú fún wa àmín kó jọ kó fi wá mọ̀nà àmín àwa tá a ti mọ̀nà wọ́n ṣì wá lọ́nà láéláé àmín àlùbáríkà ọlá níbà Muhammad sallallahu alaihi ẹ pé wasallam. wọ́n ní mọ̀ríkàsí ni wọ́n o oríṣiríṣi ni wẹ́wà nínú sùmùràtàn ara ẹlòmíín náà bẹ tí wọ́n ó jáde à á pè wọ́n à á kì wọ́n wọ̀ á jẹ́ pé ẹ̀kọ́ wọn ò tónu à á fún wọn ní ìdánilẹ́kọ̀ọ́ níta ẹgbẹ́ wà yìí ọ̀rọ̀ wa ní àní màlẹ́kà ni látàyè báyìí la ti bà wọ́n máa ń rán màlẹ́kà sí yàn wọ́n máa ń rán làwa ní àsíyàn ìyẹn ò ní ká pè wọ́n lọ́lọ́run ìyẹn ò ní ká máa júbà fún wọn so ọlọ́run ọba tó dá wọn tó dé èmi àti ẹ là á júbà fún là á tẹríba fún ìyẹn lè torí pé ó rí ìyá ẹ̀fín kó wọná ìyẹn lè torí pé ó rí bàbá ẹ̀fín kó wọná ó lè máa kírun ìyẹn lè torí kó ṣàgbéré sàgbàlagbà kó wọná àbí kó rí ìbínú ọlọ́run yóò sì máa kírun so gbogbo ohun tí èèyàn fi rí ìyọ́nú ọlọ́run náà ni kí èèyàn ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí nǹkan bá dé báyìí ká fi làákàrè ká fọgbọ́n tó jindùn ká fi wò ó ká mọ̀ sáré máa bẹ́ kálukú kan fẹ́ hàn kálukú fẹ́ blog kálukú ń wá ta ló fẹ́ so mọ́ tóun lè fi blog ta ló fẹ́ bú táyé òfin mọ̀ ẹ bá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o ìyẹn jẹ́ àbọ̀rọ̀ láti fọmọlúàbí tó bá dénú àdó dìdì ẹ bèrè omi